adúpẹ́ fún Ọlọ́run alhamdulillah mo sì kí gbogbo ẹ̀yin tí ẹ ń wò àtẹ̀ǹgbọ́ káàkiri orígun mẹ́rin ayé àdánwò òru eléyìí Ọlọ́run níbi sọ gángan ẹnìkọ̀ọ̀kan la ilaha illallah. Lórí ọ̀rọ̀ tí wọ́n bí mi àwọn tí wọ́n ń gbé information pé wọ́n lọ gbé wọn kúrò ní prison wọ́n ní information lọ́wọ́ àmọ́rọ̀ òkèrè bí àṣà Yorùbá tí ò bá lé yóò dé wọ́n ní information lọ́wọ́ wọ́n wá bu tí ìsara rẹ̀ wọ́n bù kù torí pé wọn ò rí pàápàá rẹ̀ gẹ́gẹ́ bí òfin tí case bá wà ní kóòtù báyìí tó jẹ́ criminal case kódà tó bá ti pọ́lọ́pàá náà ló fìlì wípé àwọn tún ní information kan táwọn gbọ́dọ̀ further investigation lórí ẹ̀ òfin allow kí wọ́n apply sí court pé court ó release wọn kúrò ní prison fún àwọn káwọn fi ṣe further investigation tó èyí tí a mọ̀ tó ṣẹlẹ̀ táwọn aráàlú dájú ẹ̀ ni wípé wọ́n ní security intelligence call fún further investigation ni wọ́n fi mú necessary application lọ síwájú court pé court ó release wọn fún investigation tó jẹ́ kí DSS ó lọ gbé wọn fún further investigation ni and as God will have it wọ́n produce wọn ní court lẹ́ni. ìdákùnkẹ́ tó lọ sí. amẹ́nìkan kan ò gbé wọn lọ Àbújá wọn ò gbé wọn lọ Àbújá wọn ò gbé wọn kúrò nínú ìgboro Ìlọrin wọ́n ti gbé wọn lọ Àbújá wọ́n ti gbé wọn irọ́ ní gbogbo yìí wọn àfikún tí ìmọ̀ bá ọ̀rọ̀ tí èèyàn bá mọ pàápàá rẹ̀ òun nìyẹn so èyí tó ṣẹlẹ̀ ni wípé wọ́n gbé wọn wá sí kóòtù láàárọ̀ yìí gẹ́gẹ́ bófin ṣe require kóòtù sì ṣe the right thing to ever. Ibo ni wọ́n wá fi ọ̀rọ̀ gún sí. Ibi tó fọ̀rọ̀ gún sí lẹ́ni náà ni wípé ilé ẹjọ́ gíga tí ó yẹ kí wọ́n ti lọ arraign ni wọn investigation tí wọ́n ṣì ń ṣe lọ́wọ́ yìí further investigation additional investigation tí wọ́n call fún tó fi wá release wọn yìí kò tí ì lè fààyè kí wọ́n máa lọ sí high court kalẹ̀ though wọ́n ti prefer charge sí high court bá ṣe wíńjọ ní kódà mo gbọ́ pé high court ti fún wọn ní date 15th of April ní high court fún wọn fún arraignment or subject to the conclusion and completion of the ongoing further investigation. So nti court wa adjourn fún náà nìyẹn pé wá di on the 9th of April in between investigation tí wọ́n ń ṣe lọ́wọ́ bá dé àti ibi tọ́rọ̀ bá dé kí prosecutor níbí yìí ó wá report fún àwọn wọn lè mọ ìgbésẹ̀ míì tó bá kù tí wọ́n tún gbé lórí ẹ̀ so wọ́n ti dá wọn padà sí custody DSS. Masha Allah. Ọlọ́run bá wa san ní ẹ̀san rí. Barrister Adémọ́lá Abdulkadir. Ẹ̀rọ àbò ní kíní kan mo fẹ́ fi kún un. Masha Allah. Mo fẹ́ rọ gbogbo àwa tí à ń ṣiṣẹ́ a máa gbé ọ̀rọ̀ sórí afẹ́fẹ́ àti ẹ̀rọ ayélujára. Ọ̀rọ̀ máa kó ìyà jẹyàn o kódà ọ̀rọ̀ máa rán yàn ní ẹ̀wọ̀n. Information tí yóò bá l'authority àti gbé téèyàn bá gbé ó lè dọ̀ràn sí lọ́rùn o téèyàn bá sí information tí yóò bá rí ìdí ẹ̀ téèyàn ò rí kúlẹ̀kúlẹ̀ rẹ̀ ẹ jẹ́ ká ṣọ́ra láti máa gbé téèyàn bá fẹ́ sọ̀rọ̀ nítorí bá bí ọ pé níbo lo ti rí tó rí ibi tọ́ka sí wípé ibi mo ti rí àbí ibi mo ti gbọ́ ní òun ni kẹ́ ẹ jẹ́ ká máa sọ Ọlọ́run ò ní jẹ́ kí gbogbo kálukú wa ká ti bí ọ̀rọ̀ ọlọ́rọ̀ di ọ̀daràn o kí kálukú wa tá máa gbé ọ̀rọ̀ sórí atẹ́gùn ká ṣọ́ra dáadáa o gbogbo tí kálukú ń ṣe káàkiri táwọn èèyàn kan rò pé yẹn lè kàn sọ̀rọ̀ ọkàn lè sọ tó bá wù ọ́ lè sọ tó bá táwọn tó máa mú yẹn bá ráyè tiẹ̀ you are going to pay heavily for it. Ọlọ́run bá wa san yín lẹ́san kí n tó bọ́ sí ọ̀dọ̀ Barrister Adémọ́lá Abdulkadir Àjàsá ọ̀rọ̀ ní Barrister Dr. Sadam bá wa sọ yìí gbogbo àwa tí associate professor ni wọ́n bá wa sọ gbogbo àwa tí a máa ń gbé ọ̀rọ̀ ẹ̀rí wípé látijọ́ tá a ti wá kóòtù last àwa tá à ń gbé Ìlọrin kan tá a sì ń wọnú kóòtù ní gbogbo ìgbà ìwọ̀nba là ń sọ̀rọ̀ ọmọ kódà mo rẹ́ni tó pè mí tó ní alábòsí ní ẹ wá sọ nǹkan kan mọ́ látijọ́ òní wọ́n lè ti fẹ́ dọwọ́ bo ọ̀rọ̀ náà mọ́lẹ̀ intelligent tèmi òun lèmi fi ni mo proof yẹn ní ìfimọ́ sọ̀rọ̀ ṣàkóṣàkó so kó máa jẹ́ èsì fún wọn tó ń pè mí wípé alábòsí ni tọkàn fẹ́ ká máa sọ̀rọ̀ anyhow so èèyàn kì í sọ̀rọ̀ anyhow
ẹni tó bá ti gbọ́n tí wọ́n ń pè ní sẹ̀ríà àti ìsìláàmù yìí afá kan ní anotku zainu wasukutu salama wa izana tokta fala takun mikfara èyí tí wọ́n bá bí ọ́ tó bá mọ̀ ń parẹ́ ní kò dáhùn kódà tí wọ́n bá bí ọ́ tó bá mọ̀ ń parẹ́ gan kò pọn dandan kó dáhùn rẹ̀ torí faliyakul khairan aw liyasmut láàmú fi mọ mùmínì òdodo ọlọ́run ó bá sẹ́yìn lẹ́sàn-án lórí. lábìkún tẹ wí gbogbo nǹkan ló ní ẹ̀kọ́ ọ̀pọ̀lọpọ̀ tí wọ́n ń sọ̀rọ̀ lórí social media wò lẹ́kọ̀ọ́ ọ̀rọ̀ wọn ò sì kẹ́kọ̀ọ́ ọ̀rọ̀ torí pé dátà dọ̀pọ̀ Android dọ̀fẹ́ ló sọ majority di sọ̀rọ̀sọ̀rọ̀ lórí atẹ́gùn torí náà ìwọ tó bá kọ́ṣẹ́ ọ̀rọ̀ sísọ tọ́lọ́run ò sì rán ẹ lọ́rọ̀ sọ sọ tó sọ kò mọ̀ wá dáràn níwájú èèyàn àti níwájú ọlọ́run lórí ọ̀rọ̀. Assalamu alaikum. ọlọ́run bá a sàn yín lọ́sẹ̀. Barrister Abdulkadir Adémọ́lá Bọ́lájí Àjàsá tí wọ́n jẹ́ lọ́ọ̀yà fún Ògo Ìlọrin. Iṣẹ́ mi kankan fẹ́ béèrè lọ́wọ́ yín ni pé ìjọ wo lẹ wá represent ní ibi ìbàyí nílé ẹjọ́ yìí ìjọ wo lẹ wá represent tẹ wá dúró fún. àwọn tí ọ̀gá mi wá represent náà ni èmi náà wá represent. àwọn wo. òun náà ni àwọn nominal complainant tí wọ́n jẹ́ parent ọmọ tí wọ́n ṣekú pa Afsọ òun ni àwa òdi wọ́n ti gbè fún. Mashallah. ọ̀gá mi associate prof tí wọ́n máa announce wọn as professor very soon àwọn ni wọ́n lead agbo àwọn lọ́ọ̀yà tó kù àwọn ni leading counsel fún nominal complainant. Alhamdulillah nínú tó ṣẹlẹ̀ nílé ẹjọ́ lónìí àti ibi táwọn náà ti gbé láti jẹ́ onímọ̀ràn owó lẹ́yìn náà ní àti àwọn ọ̀rọ̀ owó lẹ́ní fún gbogbo aráàlú lórí ẹ̀. well gẹ́gẹ́ bí tó ṣẹlẹ̀ nílé ẹjọ́ lè ní nǹkan tí gbogbo wa òun náà ni nǹkan tí à ń fẹ́ òun náà ni justice. A dẹ̀ rí pé there is no way tá lè fi arrive at justice tí ò bá sí proper investigation. So in the course of pé kí wọ́n lè rí justice yẹn òun ló fà á tí àwọn DSS tí wọ́n fi mú expert application wá sí court láti lè fi ṣe further investigation. Investigation tí wọ́n fẹ́ ṣe yẹn yóò jẹ́ kí a achieve nǹkan méjì. Àkọ́kọ́ nú ẹ̀ yóò jẹ́ kí a mọ̀ pàápàá àwọn wo ni wọ́n wà involve nípa ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀. Ṣé àwọn mẹ́rẹ̀ẹ̀rin tí wọ́n kó papọ̀ mọ́ Abdulrahman ṣé wọ́n wà ń bẹ̀ àbí wọn ò sí ń bẹ̀. Further investigation yóò help láti vindicate àwọn náà tí ó bá yẹ pé wọn ò sí ń bẹ̀ instead tí wọ́n fi ń kó wọn wá court all the time. Investigation yẹn ó lè help wọn láti lè tètè bọ́ nínú nǹkan tó wà yìí. Secondly tó bá yẹ kó bá náwọn míì tó wà at large tó yẹ pé àwọn míì wà ń bẹ̀ tí wọn ò tí ì mú wọn tí wọ́n lọ fara pamọ́. Further investigation yìí yóò tètè reveal ẹ̀ láti jẹ́ kí àwọ̀ tẹ̀ wọ́n láti jẹ́ ká mọ àwọn wo ni wọ́n wà nínú nǹkan tó ṣẹlẹ̀ yìí. ní tí ń já sí pé yóò yọ ẹlòmíì nínú oko wàhálà tí ò mọwọ́ mẹsẹ̀ yóò sì fẹ́ ẹlòmíì sínú oko wàhálà tó dálẹ̀ láti rẹ̀ fẹ́ bú ọlọ́run fẹ́ tú àṣírí ẹ̀. Exactly. So àwọn kan méjì ti further investigation tí yóò ṣe fún wa nìyẹn. And however ní court lẹ́nìí ọ̀gá mi ò rántí fi kún pé àwọn counsel tí wọ́n represent the defendant wọ́n mú application wọ́n make application oral application ipe kíkọ́ to vacate order tí wọ́n fún àwọn DSS láti continue further investigation but prosecutor àwọn náà counter wọn láti pé kíní yìí òfin fàyè gbà pé kíyàn gba expert application tó sì tọ́ ni nígbà tó yẹ pé nǹkan tó fẹ́ ṣe kì í ṣe nǹkan tí ò tọ́ lábẹ́ òfin láti lè jẹ́ kí a rí justice tí gbogbo wa ń fẹ́ òun náà fi fẹ́ ṣe further investigation tó dẹ̀ wà allow lábẹ́ òfin wa so therefore court padà overrule application wọn wípé òun ní power láti lè give such order fún further investigation so nǹkan tí ó ṣẹlẹ̀ nìyẹn wọ́n dẹ̀ court today adjourn sí on the 9th of April since tó yẹ pé the matter tí wọ́n file ní high court ìyẹn this same matter tí wọ́n file sí high court is coming up on the 15th of April so tó bá di 9th yẹn gẹ́gẹ́ bọ́gà mi ṣe sọ wọ́n expect prosecutor kó wá inform court pé okay o matter yẹn wọ́n ti file properly ní high court wọ́n dẹ̀ ti fún ní date kí wọ́n dẹ̀ wá bí wọ́n ṣe terminate ti magistrate court since the magistrate court tí wọ́n ní jurisdiction láti entertain case yẹn abination. Alhamdulillah ọlọ́run ó bá wa san yín lẹ́san olórí gbogbo ẹ̀yin tí ẹ̀ ń wò wá nílé fáàtì lẹ́gbọ̀n tẹ́ ẹ bá rí any blogger kan tí ò débí tí wọ́n á sọ nǹkan míì
bóyá ń bùkún àbí ń lè ẹ kàn rọra ignore rẹ̀. Sẹ́lẹ̀yìn tẹ́ máa ń wo àwọn onírọ̀gàn lẹ́ ń fún wọn ní power. Àwa wà ní kóòtù báyìí, a wọlé àjọ jáde ni gbogbo ohun tí ń lọ kò sí ní tó pamọ́ nínú rẹ̀. Àwọn kan ti hijack ẹ̀ ni, àwọn kan dọwọ́ bò ni. Ẹni tó bá wíwí kú tí wọ́n bá ti mú òun ló fọ́ ara rẹ̀ fa àgbákò fúnra rẹ̀. Kọ́lọ́n dákun kó má jẹ́ ká ṣàgbákò. Àmọ́ bí eléyìí dágbére fúnra wa fún dédé àsìkò yìí pé assalamu alaikum.